ẹ mọ̀ tẹ́ máa ṣe fún mi ẹ jọ̀ọ́ torí t'Ọlọ́run owó tó wà lọ́wọ́ mi 21 widows mọ́kànlélógún èmi fowó ẹ̀ sílẹ̀ alájọ ọlá ni wọ́n fowó èèyàn mẹ́wàá sílẹ̀ yẹ 31 ètí mo ṣe ní kẹwàá bìbà lẹ́yìn ni pé kẹkàn wàá gbàdúrà fún mi Ọlọ́run ò dẹ̀ ní fẹ́ yín náà sílẹ̀ mo mọ tán pé ládùúrà gan àdúrà yín bí ẹ̀mí bá ṣe darí ẹ kàn jọ́ nítorí t'Ọlọ́run ẹ gbàdúrà fún mi 2 3 4 5 ẹ gbà má 2 3 4 5 ẹ má bá fún wọn sóbò yẹn náà ẹ má fún wọn. Lórúkọ Jésù ẹ̀ nínú kẹ̀kẹ́ tó rí ẹ̀ nítorí ẹ̀ ní tọrọ mu. Ẹ̀ ní mo sàárẹ̀ ọmọ gbogbo gbàdánù láyé pátápátá iléeṣẹ́ yóò sì wà ní jóná. Yóò tún ní ẹ̀ka ẹ̀mọ̀ pẹ̀lú ẹ̀mọ̀ lè sí lára Bàjẹ́ òní wọ́n ṣe iléeṣẹ́ rédíò yóò ní tẹ̀lé àwọn agbára Ọlọ́run. Ẹni yóò ní ilé ojú òkè orúkọ Jésù. Ìyàmú àti wàhálà ń ṣe iléeṣẹ́ yóò ní tẹ̀lé orúkọ Jésù. Bẹ́ẹ̀ ní fi iléeṣẹ́ ìlú ifọ̀ ìyá yóò dèrè rẹ̀ yóò dèrè ọmọ yìí ní wáyé o. Ẹ̀kọ́ ní sàlẹ̀ yìí o. Orúkọ Jésù kò ní sàlẹ̀ yìí o. Ẹ̀sùn ò ní pa ẹ́ lẹ́yìn láàrin bí ayé yìí. ẹ pẹ́ fún wa mọ́ ẹ ṣé o àmín 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 ẹ ṣé mà 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 àmín àmín àmín.